yà gbogbo ojú tó ń wò mí ẹ̀yin àgbàlẹ̀ pòwe ẹni etí tó bá gbọ́ àlọ́ ó yẹ kó gbọ́ àbọ̀. ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà tí mo sọ ní àná wípé àwọn kan ń gbé rúmọ̀sì káàkiri pé wọ́n ti release bàbá Ìjẹ̀ṣà wọ́n ti release bàbá Ìjẹ̀ṣà tí mo ní gbogbo ìwádìí tí mo ṣe ó sì fi ń hàn mí wípé wọn ò tí release bàbá Ìjẹ̀ṣà. lẹ́ni again mo tún ti rí àwọn information kan mo tún ti gbọ́ àwọn nǹkan kan tó yẹ pé ó ti ń fi ìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti release bàbá Ìjẹ̀ṣà ó ti ń fi ìdí ẹ̀ múlẹ̀ torí pé bàbá Kọ́lá Olóòtú wọ́n sọ̀rọ̀ ń pa ẹ̀ wọ́n tún ní àbúrò bàbá Ìjẹ̀ṣà fúnra rẹ̀ òun náà tún sọ̀rọ̀ bó tiẹ̀ jẹ́ pé mi ò tiẹ̀ tí gbọ́ fọ́ìsì yẹn fẹ̀kàntẹ́lẹ̀ mi ò dá yẹn mọ̀ bó bá tiẹ̀ sọ̀rọ̀ gan mo lè má gbọ́ fọ́ìsì ẹ̀ bóyá òun dẹ̀ lẹni tó sọ̀rọ̀ gbẹ̀yìn bóyá òun ẹ̀ lóhun ẹni tó sọ̀rọ̀ gbẹ̀yìn I don't know tọ́wọ́n lóhun náà sọ̀rọ̀ torí pé mo dá fọ́ìsì bàbá Kọ́lá Olóòtú mọ̀ ló jẹ́ kí n mọ̀ wípé àwọn náà sọ̀rọ̀ bóyá ẹni tó wá sọ̀rọ̀ gbẹ̀yìn yìí náà yẹn náà sọ̀rọ̀ bí Ìjẹ̀ṣà bóyá òun ni àbúrò bàbá Ìjẹ̀ṣà torí ó sọ̀rọ̀ ó sọ deep ọ̀rọ̀ ó sọ the root of the problem and the end of the problem ó ní àwọn tí ó help Ìyábọ̀ Òjó láti fi bàbá Ìjẹ̀ṣà pamọ́ àwọn náà ni wọ́n tún tú bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ tí olóyìnbó fi ń sọ wípé what goes around comes around. ìgbà tí Ìyábọ̀ Òjó sì wà lóyà sí wọn ó jẹ́ kán gun ẹṣin Ìyábọ̀ Òjó láti fìyà jẹ bàbá Ìjẹ̀ṣà now Ìyábọ̀ Òjó ti betray wọn báyìí ń sìn àwọn náà ti kọ̀yìn sí Ìyábọ̀ Òjó ṣé ẹ ti rí ìgbé ayé tá à ń gbé ní ìlú Nàìjíríà tó o bá ti mọ̀yàn o lè fìyà jẹ èèyàn láì jẹ́ pé ẹni yẹn ṣẹ̀ ẹ́ sáti róòpù ẹni yẹn sáti wá nǹkan kan sẹ́ni yẹn lẹ́sẹ̀ gbogbo ojú tó ń wò mí ẹ ò ní ráàrin fẹsẹ̀ sí o ẹni títí ẹ ti bàjẹ́ kò ní bá ti yín jẹ́ o ẹni tẹ́ ẹ máa ṣẹ̀ tí ò ní gbẹ́bẹ̀ ọba mi Èdùmàrè kò ní jẹ́ kẹ́ ẹ tí ẹ mọ̀ ẹ ní pàdé irú ẹni bẹ́ẹ̀ débi pé ẹ tí ẹ máa wá ṣẹ̀ ẹ máa wá bẹ̀ kò ní gbẹ́bẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ o àìmọye ẹni tó ń jìyà àìmọ̀dì nínú sẹ́ẹ̀lì lọ́wọ́ báyìí àìmọye ẹni tán ti rọ́ lọ sọ́run àpàpàǹdodo lórí nǹkan tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ìlú Nàìjíríà tá a wà nìyẹn o tó o bá ti mọ̀yàn o ti parí ẹ wo bí kó má dàbẹ́ ní pé bóyá èmi ni mò ń sọ torí èmi náà ni mo sọ wípé mo tún sì máa kọ̀ntínú lórí ìwádìí yẹn mo bú àwọn blọ́gà tó ń gbé ìgbèkúgbè lánàá torí pé kí ni gbogbo ìwádìí tí mo ṣe kò fi hàn mí wípé wọ́n rìlíìsì bàbá Ìjẹ̀ṣà but lẹ́nìí pẹ̀lú àwọn information tí mo tún wá gádà ó ti ń fìdí ẹ̀ múlẹ̀ kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ wọ́n ní allegedly wọ́n ní ó wà ní ilé ìwòsàn tó ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ báyìí tó bàbá Ìjẹ̀ṣà tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni congratulation mo bá yín yọ̀ mo kí ewu wọ́n ní ajá tó relé ẹkùn tó bọ̀ níṣẹ́ ló yẹ ká máa kí ní congratulation mo kí yín kú ewu o mo kí yín kú ewu o mo kí yín kú ewu o ká tó tẹ̀síwájú ẹ wá gbọ́rọ̀ lẹ́nu àwọn tó ń yànnà náà rọ̀ ẹ̀ níbi tí àwọn information ti jáde lóríṣiríṣi ẹ wá gbọ́. wípé bàbá Ìjẹ̀ṣà ò tí ì jáde lẹ́wọ̀n torí yín ni mo ṣe fídíò yìí. ṣé ẹ gbọ́. mo mọ̀ pé iná yín dùn láti wípé kó jáde ni o. èmi náà wà ní ẹni tó ní pé èyí tí ì jáde. wípé kó jáde n ò ní wulẹ̀ wọ́rí. bẹ́ẹ̀ ni inú wa dùn kó jáde náà ni. bàbá yẹn ò tí ì jáde jàre ẹ má jẹ́ ká tara wa ó ti jáde. ṣé ẹ gbọ́. wọ́n fún ilé ẹlẹ́rìí méjì ìtẹ́ ò ní lè dá òtún rárá. ṣé ẹ gbọ́. ẹlẹ́rìí àkọ́kọ́ ò ní bàbá Kọ́lá Olóòtú. gẹ́gẹ́ bó ṣe sọ fún yín. ẹlẹ́ẹ̀kejì ni àbúrò bàbá Ìjẹ̀ṣà tí wọ́n bílé. ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀. òun náà jẹ́ ẹlẹ́rìí kejì. bàbá Ìjẹ̀ṣà fúnra lára rẹ̀ náà jẹ́rìí pé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. gbogbo wọn náà ni màá mú fọ́tò wọn wálé yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n ẹ̀gbọ́n yìí. ọ̀rọ̀pọ̀ náà òwe kọ́bọ̀ lálẹ́ yìí o ẹ rí lọ́fà náà ọmọ ṣe wọ lọ́fà fàáyà bàbá Yorùbá wa bàbá
Ìjẹ̀ṣà nígbà àwọn ìtàfíù rẹ̀ kódà ó sunkún pé wọ́n sì pòókọ ọmọ ọlọ́mọ jẹ́ wọ́n sì sọ ọmọ ọlọ́mọ bá Ìjẹ̀ṣà ńlọ́wọ́ jáde lẹ́wọ̀n tí bàbá ọlọ́fà náà wá kú yìí. Inú bàbá Ìjẹ̀ṣà gan bàjẹ́ kábíyèsí Olódùmarè. Àwọn mi ló dà báwo ni ṣe dùn tó lé ní. Wọ́n sọ mi ní ti ẹ̀ lè rí ọkọ tí mo lè sọ inú mi dùn ayọ̀ mi kún mo kí ẹ rí fún ìyàwó ènìyàn. olólùfẹ́ Ìjẹ̀ṣà mo kí wọn. Ẹ má sọ kọ́ kí ọmọ Nàìjíríà rere mo kí thanks for open support ẹ ṣé mo kí inú mi dùn ayọ̀ mi kún bó tilẹ̀ jẹ́ wípé ìka ènìyàn rò kó máa. Ẹni ní òun ó talé bí bàbá Ìjẹ̀ṣà bá jáde lẹ́wọ̀n. Ẹ mọ̀ rò bó ti ṣe líle. Òun náà wulẹ̀ kúkú padà sọ̀rọ̀. Ṣùgbọ́n bí ẹ ṣe ń gbọ́ mi, ẹ má bá mi láìkí, má bá mi ṣá. Ẹ fọ́lù rẹ̀. Mo fẹ́ kẹ́ tún ṣí àìkú kọjá díẹ̀. Kó káwọn èèyàn yìí lára. Ẹ gbọ́, ire làwa ó ṣe. Àwa ò ní ṣèkà. Ire wa ò sì ní dìbì láéláé. Bàbá oníkùú alálàá. Prophet David Ìyìnlọ́lá lèmi jẹ́. Ẹ láìkẹ́ ṣí ẹ fọ́lù ẹ kọ́mẹ̀ntì. Ẹja tó pàdé lálẹ́ ìní láago mẹ́jọ àbọ̀. Bí mo ṣe máa ń pe méjèèjì tẹ̀léra wọn ni pé bí Ọlọ́run bá fààyè gbà á bẹ̀rẹ̀ láìmẹ́jọ. Wọ́n bá pẹ́ títí aago mẹ́jọ àbọ̀ a ó ti bẹ̀rẹ̀. Ènìyàn ó láǹfààní àti béèrè ìbéèrè yín dáadáa. Á dẹ̀ láǹfààní àti dá yín lóhùn. Torí a ó ṣèpàdé yẹn tí ó gùn dáadáa. Bó bá dá aago mẹ́ta ò ẹ̀yìn ní lílẹ̀. Àwọn ẹ̀sìn gáfárà gàyà fún mi, ẹ jẹ́ kí n lọ sinmi díẹ̀ náà. Wọ́n ní bàbá ẹ mẹ́rin tí ì lọ. Mo ní ẹ jẹ́ ń lọ sinmi náà ẹ dàbọ̀. Torí prógráàmù èyí tó tún wà ní ìdájí kò lọ́jọ́ Monday. Wọ́n ní ti ọjọ́ Tuesday kò ní sí prógráàmù. So àǹfààní wà fún mi láti lè ṣe ìṣòro pẹ̀lú yín. Àlàáfíà ní fún yín. Ẹ wò ó, ẹ jẹ́ ká máa ṣe dáradára. Dáradára ló dáa o. Ẹ̀yin ènìyàn mi, ó kàn tún súre fún yín. Torí inú mi ń dùn sí yín bẹ́ẹ̀ ṣe ń dunnú pé arákùnrin yóò kú sẹ́wọ̀n. Ẹ ò ní rẹ̀wọ̀n. Ayé ò ní tì yín mọ́lé. Ẹ ò ní wọ àtìmọ́lé ẹ̀ṣin. Ẹ ò ní wọ àtìmọ́lé ojú. Ẹ ò ní wọ àtìmọ́lé ìjọba o. Sàtánì ò ní rẹ́rìn ẹlẹ́yà yín. Àlàáfíà ni fún yín o. Mo sì ń tún padà bọ̀. Orúkọ mi ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin tí ẹ wí pé bàbá Ìjẹ̀ṣà ò tí ì jáde. Mo fẹ́ kẹ́ gbọ́ bẹ̀yẹn dáadáa ni. Torí yín ni mo ṣe fídíò yìí. Mo mọ̀ pé inú yín dùn láti wípé kó jáde ni o. Bẹ́ẹ̀ni. Tó bá jáwọn tí inú wọn ò dùn wípé kó jáde, wọn ò ní wulẹ̀ wọ́rì. Wọ́n pẹ̀lú ọkàn yìí korò pé bàbá yẹn ò tí ì jáde jàre, ẹ má jẹ́ ká tara wa. Ó ti jáde. Wọ́n ò fún yín lẹ́lẹ́rìí méjì. Ìjẹ́ ò ní lè dá òtún rárá. Ẹlẹ́rìí àkọ́kọ́ ó ní bàbá Kọ́lá Olóòtú. Ẹlẹ́ẹ̀kejì ni àbúrò bàbá Ìjẹ̀ṣà tí wọ́n bílé. Òun náà jẹ́ ẹlẹ́rìí kejì. Bàbá Ìjẹ̀ṣà fúnra lára rẹ̀ náà jẹ́rìí pé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo wọn náà ni màá mú fọ́tò wọn wálé yọ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n ẹ̀gbọ́n yìí. Ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́bọ̀ lálẹ́ yìí o. Ẹ rí lọ́fà náà. Ọmọ ṣe wọ lọ́fà fàyà. Bàbá Yorùbá wa. Bàbá máa wà nínú ìdùnnú tó ní agbára jù. Ṣùgbọ́n ìgbàmbájú ló nílò ó gbé lò lọ. Ọmọ kan jẹ́ kan lára àwọn tí ọjà fún bàbá Ìjẹ̀ṣà. Nígbà àwọn ìtàfíù rẹ̀ kódà ó sunkún. Yorùbá tí ń gbọ́ kílẹ̀lì báyìí. Wọ́n sì sọ ọmọ ọlọ́mọ bá Ìjẹ̀ṣà lọ́wọ́ jáde lẹ́wọ̀n tí bàbá ọlọ́fà náà wá kú yìí. Inú bàbá Ìjẹ̀ṣà gan bàjẹ́ kábíyèsí Olódùmarè. Àwọn mi ló dà báwo ni ṣe dùn tó lé ní. Wọ́n sọ mi ti ẹ̀ lè rí ọkọ tí mo lè sọ inú mi dùn ayọ̀ mi kún mo kí ẹ rí fún. Ẹ má sunkún. Olólùfẹ́ Ìjẹ̀ṣà mo kí wọn. Rere mo kí
thanks for open support. Ẹ ṣé, mo kí inú mi dùn, ayọ̀ mi kún. Bó tilẹ̀ jẹ́ wípé ìka ènìyàn rò pé ó máa ẹni ní òun ó talé bí bàbá Ìjẹ̀ṣà bá jáde lẹ́wọ̀n. Ẹ mọ̀ rò pé ó ti ṣe líle. Òun náà wulẹ̀ kúkú padà sọ̀rọ̀. Ṣùgbọ́n bí ẹ ṣe ń gbọ́ mi, ẹ má bá mi láìkí, má bá mi ṣíà. Ẹ fọ́lù rẹ̀. Ó fẹ́ kẹ́ tún ṣíà ẹ kó kọjá díẹ̀. Kó káwọn èèyàn yìí lára. Ẹ gbọ́, ire làwa ó ṣe. Àwa ò ní ṣèkà. Ire wa ò sì ní dìbì láéláé. Bàbá oríkù alálàá. Àmì o. Ẹ láìkẹ́ ṣí ẹ fọ́lù ẹ kọ́mẹ̀ntì. Ẹ já tó pàdé lálẹ́ ìní láago 8 àbọ̀. Bí mo ṣe máa ń pe méjèèjì tẹ̀léra wọn ni pé bí Ọlọ́run bá fààyè gbà á bẹ̀rẹ̀ láì 8. Wọ́n bá pẹ́ títí aago 8 àbọ̀ a ó ti bẹ̀rẹ̀. Ènìyàn ó láǹfààní àti béèrè ìbéèrè yín dáadáa. Á dẹ̀ láǹfààní àti dá yín lóhùn. Torí a ó ṣèpàdé yẹn tí ó gùn dáadáa. Bó bá dá aago 3 o, ẹ̀yin ní lílẹ̀. Àní inú àwọn èèyàn dòdò àná àwọn ni ẹ dákun ẹ sì gáfárà gàyà fún mi, ẹ jẹ́ kí n lọ sinmi díẹ̀ náà. Wọ́n ní bàbá ẹ mẹ́rin tí ì lọ. Mo ní ẹ jẹ́ ń lọ sinmi náà, ẹ dákun. Torí prógráàmù èyí tó wà ní ìdájí kò tọ́jọ́ Monday. Wọ́n ní ti ọjọ́ Tuesday kò ní sí prógráàmù. So àǹfààní wà fún mi láti lè ṣe ìṣòro pẹ̀lú yín. Àlàáfíà ní fún yín. Ẹ wò ó, ẹ jẹ́ ká máa ṣe dáradára. Dáradára ló dá o. Ẹ̀yin ènìyàn mi, ó kàn tún súre fún yín. Torí inú mi ń dùn sí yín bẹ́ẹ̀ sí ń dunnú pé arákùnrin yóò kú sẹ́wọ̀n. Ẹ ò ní rẹ̀ wọ́n. Ayé ò ní tì yín mọ́lé. Ẹ ò ní wọ àtìmọ́lé ẹ̀ṣẹ̀. Ẹ ò ní wọ àtìmọ́lé ojú. Ẹ ò ní wọ àtìmọ́lé ìjọba o. Sàtánì ò ní rẹ́rìn ẹlẹ́yà yín. Àlàáfíà ni fún yín o. Mo sì ń tún padà bọ̀. Orúkọ mi ní jẹ́ bẹ́ẹ̀. Elédùmarè ṣeun. Ẹ ti gbọ́ ọ̀rọ̀ ti bàbá Kọ́lá Olóòtú. Ṣé ẹni tẹ́ fẹ́ gbọ́ fọ́ ìsẹ́nsìn òun lèmi suggest pé ó jẹ́ àbúrò bàbá Ìjẹ̀ṣà. Ẹ máa gbọ́ bí yẹn náà ṣe yànnà náà rọ̀ yìí. Ó go deeper according to mo sọ fún yín. Ó go deeper. Ó jẹ́ ká mọ root of this problem. Ó jẹ́ ká mọ àwọn tó wà behind this problem. Ó jẹ́ ká mọ̀. Ibẹ̀ ni mo ti mọ̀ wípé ṣe rí ní Nàìjíríà àtàtàwà yìí. Sá máa ṣẹ̀yàn. Má ṣe ẹni tí ò ní dáríjì ẹ̀. Má ṣe ẹni tó lágbára jù ẹ́ lọ. Má ṣe ẹni tó lẹ́nu tó wà ní power jù ẹ́ lọ. Wọ́n kàn máa ń fìyà jẹ̀yàn for nothing. Wọ́n máa ń dún agbára yẹn wò wípé àwa la wà ń bẹ̀. A lè fìyà jẹ ẹni tó bá ń wà lásìkò tó bá ń wà láti fìyà jẹ. Bẹ́ẹ̀ ni mo ṣe rí ọ̀rọ̀ yẹn sí. Tẹ́ ẹ bá gbọ́ analysis ẹni yìí, ẹ ti máa mọ̀ wípé ibi tí ọ̀rọ̀ Nàìjíríà ń lọ. In fact, sá máa ṣọ́ra ẹ kó lè máa gbàdúrà pé Olúwa o, ẹni tí máa ṣẹ̀ tí ò ní gbẹ́bẹ̀, Ọlọ́run má jẹ́ kí n ṣẹ̀. A ti gbọ́rọ̀ lẹ́nu bàbá Kọ́lá Olóòtú. Gẹ́gẹ́ bí mo yẹ sọ fún yín, ó dàbí ẹni pé ẹni ilé ẹni kejì tí wọ́n rí fásitì pé àbúrò bàbá Ìjẹ̀ṣà. Torí mi ò dá mọ̀, mi ò dẹ̀ mọ fọ́ìsì ẹ̀. Òun ló jẹ́ kí n yànnànú ẹ̀ láàrin ẹ̀ pé tẹ́ ẹ bá ń gbọ́ fọ́ìsì ẹ̀ bóyá àbúrò bàbá Ìjẹ̀ṣà ni fún ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀. Ẹ jẹ́ kí n play voice ẹ̀ fún yín. Mo mọ̀ pé ó possible kẹ́ recognize voice ẹ̀, but ibẹ̀ lẹ ti máa mọ̀ wípé wọ́n mọ̀ fìyà jẹ bàbá Ìjẹ̀ṣà ni. Ẹ máa bá mi ká lọ. Bàbá Ìjẹ̀ṣà, Elédùmarè ká máa dúpẹ́ fún. Ewu ńlá ni. Ewu ńlá ni. Ó dùn mí gan pé Ìyábọ̀ Òjó ò lè dá ẹ padà síbẹ̀ yẹn. Àbí? Mo sọ àwọn ọ̀rọ̀ kan sẹ́yìn. Mo láwọn tó tì mọ́lé ló máa sì yín lẹ̀. Ṣé ń gbọ́? Ìyábọ̀ Òjó ti gbàgbé ni. Máa gbọ́. Ọmọdé bá múlẹ̀ yóò mọ̀, ìjọ tó bá dalẹ̀ yóò mọ̀, ìjọ tí yóò bá mú nìkan ni onímọ̀. Ó bá tán. Àwọn tó gbé ọ lẹ́yìn, tó gbé Ìyábọ̀ Òjó lẹ́yìn,
àwọn náà wá padà lẹ́yìn rẹ̀ o. ṣe ti ń gbọ́. àwọn tó ti bàbá Ìjẹ̀ṣà mọ́lé náà sí ilé. ṣe ti ń gbọ́. ayé le. ṣé gómìnà Èkó sí òsì láyé nígbà tó ti bàbá Ìjẹ̀ṣà mọ́lé? ó sú mi. gbogbo àwọn tó padà dìde fún bàbá Ìjẹ̀ṣà yẹn gbogbo wọn wà láyé ńgbà náà. ṣùgbọ́n wọ́n wò pé àṣẹ wá láti ibì kan nítorí àwọn kan. ṣe gbọ́. àwọn yẹn wá dà lé ní báyìí. àṣẹ wá láti ibì kan. àṣẹ eyín tí ajá bá fi ń bọ́ ọmọ rẹ̀ ṣeré ló fi máa ń bù jẹ. ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí o. Ìyábọ̀ Òjó ojú tí o torí tí n bá rántí pé oní tó máa fi bàbá Ìjẹ̀ṣà lé ọ̀tá lé ọ̀tá ògùn kò ṣe tá a máa báyìí fún ọ torí àwọn tó gbé ọ léyìn àwọn náà ni wọ́n padà wá fi yín tó fi ń san wọ́n rántí wàá kọjú ìjà sí ọ báyìí ọtí dalẹ̀ wọn. àbí ló bá tán báyìí. orí òfin Ọlọ́run ni bàbá Ìjẹ̀ṣà jẹ́ o torí gbogbo ẹ̀yin tẹ́yìn máa ń jáde nísìn kí ni nǹkan tẹ̀ ṣe lẹ́yìn Yomi Fabiyi àti àwọn nǹkan àti àwọn èèyàn kan ẹ gbàgbé pé pírẹsidẹ́ǹtì òṣèré orí ìtàgé Mr. Latin wọ́n sọ nígbà yẹn wọ́n ní bàbá Ìjẹ̀ṣà ń ṣe ọmọ ẹgbẹ́ àwọn. Can you imagine? ṣùgbọ́n gbà tí àwọn tó mú bàbá Ìjẹ̀ṣà tí wọ́n ṣe tá àti tú sílẹ̀ nítorí wípé ní ẹni tó ní dandan láàfin tí bàbá Ìjẹ̀ṣà bá lọ sẹ́wọ̀n ó ti gba àbọ̀dé fún wọn dámọ̀ pé ní Ìyábọ̀ Òjó alábọ̀dé ní fún àwọn ní Lagos State. ìní Elédùmarè fi tú bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ o àní sọ jù báyẹn lọ ṣùgbọ́n gbogbo nǹkan tí kó wá bá ń ṣe ẹja máa rántí ọjọ́ àti sọ àmẹ́ta ni ọ̀sìn mi ò ń gbà mí ẹ dáhùn láti ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. ẹni tó ń ṣe ni tó ń gbani náà ni. àmẹ́ni tá a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n a fi ọpẹ́ ìyìn ọlá fún Elédùmarè tó ní òkú bàbá Ìjẹ̀ṣà ò ní wọ́gùn kò ní bá bẹ́ẹ̀ lọ tó ní òkú bàbá Ìjẹ̀ṣà ò ní wọ́gùn kò ní bá bẹ́ẹ̀ lọ ṣèjọba Èkó ò ní bàbá Ìjẹ̀ṣà ni wọ́n rí ṣùgbọ́n àdúrà mi ni pé gbogbo ìṣẹ̀dá láyè tó bá ló fi àsínú òkùnkùn ibi tó ti ń wu Ọlọ́run kí Ọlọ́run kó ṣe kíni kí Elédùmarè kó bá bá bẹ̀ jẹ́. èmi mọ̀ wípé ọjọ́ kan gbogbo àwọn tí abójúmọ́ sí bàbẹ̀ jẹ́ máa tó dá padà síbẹ̀ mo mọ̀ pé yóò tàṣà gbèrè tiẹ̀ tí wọ́n béèrè gbogbo nǹkan gbogbo agídí tó ń lò alọ́ ti lọ báyìí àbọ̀ tí wàá padà wá gbogbo ẹ̀yin tẹ̀ wá jáde sórí social media tẹ̀ sọ pé àwọn olè ní kánmọ́ kí mo tiẹ̀ rí táwọn kan kí àǹkan kò sẹ́ni kankan tẹ̀lé kí lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ju Elédùmarè lọ kò sí ẹni bọ́ọ̀dì tẹ̀lé kí. Princess àti Ìyábọ̀ Òjó ibi tí ẹgbà mú bàbá Ìjẹ̀ṣà èrè pépé náà ló gbà jáde. ṣe ti gbọ́. nìkan tí ó yé nìyẹn. àwọn tí ẹ ṣe dáadáa sí pé kí bàbá Ìjẹ̀ṣà lè bá a lọ sẹ́wọ̀n kó mọ̀ jáde mọ́. ẹ̀rọ náà lè padà wá ṣe kíni lè padà wá hùwà ìdá sí àwọn àríwá yìí pé ìka nìyí wọ́n fi wá tú bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ ṣé kò sí lọ́balọ́ba nílùú nígbà rẹ̀
ta ló bá lọ àbọ̀ máa bọ̀ bàbá Ìjẹ̀ṣà yọ ìwé kan. àbọ̀ ti dé báyìí. lẹ́nu màlúù ní fi ń sóhun fún ayé. àmín. àdẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó tẹ̀lé bàbá Ìjẹ̀ṣà náà títí bàbá Ìjẹ̀ṣà fi dé. orí ọ̀fẹ́ ni wọn tó ti bàbá Ìjẹ̀ṣà mọ́lẹ̀ náà ló padà sí ilé. wọn tó ti Ìyábọ̀ Òjó lẹ́yìn ló padà lẹ́yìn Ìyábọ̀ Òjó wọn padà sẹ́yìn bàbá Ìjẹ̀ṣà lónìí. ṣe ti gbọ́. bó ṣe jẹ́ nìyẹn. ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu máa yẹn ó ní àwọn tó ti Ìyábọ̀ Òjó lẹ́yìn àwọn náà ni wọ́n padà lẹ́yìn tó fi hàn wá wípé àwọn tó fún Ìyábọ̀ Òjó ní backbone nìyẹn tó fi ráyè ti bàbá Ìjẹ̀ṣà mọ́lé àwọn alágbára bí irú àwọn tó wà lẹ́yìn Wùnmí lórí ọ̀rọ̀ Mohbad ẹ ti rí Ìyábọ̀ Òjó mo advice ẹ bóyá àná àbíjẹta wẹ́ a rò pé rọ́ ni pé wọ́n fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ wọ́n ti wá fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ báyìí ó dẹ̀ ní tó bá fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ ìwọ máa tún arrest now wọ́n ti wá fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ báyìí o èmi ò bá bẹ̀ èmi ò bá rọ̀ ẹ̀ torí according to nǹkan tárákùnrin yìí sọ omi ti tán lẹ́yìn ẹja ẹ̀ tó ń bá dẹ̀ ti tán lẹ́yìn ẹja kò ságbára fún ẹja mọ́ èmi ò bá bẹ̀ èmi ò bá rọ̀ ẹ̀ pé kò ṣe dìnífù bí mo ṣe advice ẹ̀ kò tí ì léètì ò tọrọ àforíjì sọ pé ṣù ló lù ẹ̀ sọ pé o ò tiẹ̀ mọ nǹkan tó tiẹ̀ kọ́ sí ẹ̀ mo mọ bàbá Ìjẹ̀ṣà àforíjì ẹ̀ torí pé òun náà ṣe kíni ó ti ráàánú gbà àforíjì ẹ̀ bọ̀ tó o bá tún wá ń tàì láti gbé ìgbésẹ̀ míì pé àníṣe o fẹ́ jẹ́ kó padà sẹ́wọ̀n yẹn sẹ́ ó ṣeé ṣe kó o kàn dínú yọ ó ṣeé ṣe kó o kàn dínú yọ ó ṣeé ṣe kó o má jẹ lọ ní ọ̀tẹ̀ yìí o torí o sọ o ní o máì láti ta ilé láti fi rán bàbá Ìjẹ̀ṣà padà sẹ́wọ̀n tó o bá tún gbégbèsè yẹn ní ọ̀tẹ̀ yìí ó ṣeé ṣe kó o má jẹ lọ o ó ṣeé ṣe kó o má lọ scot-free o ó ṣeé ṣe kí gbogbo ọmọ Nàìjíríà kan gbé ègé sí ẹ o Ìyábọ̀ Òjó ìmọ̀ràn mi rèé fún ẹ lọ ṣe dìnísfù àsìkò sì wà fún ẹ ó sì lè tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ torí ẹ mọ̀ wípé ẹ mọ̀ lo ọwọ́ agbára lórí bàbá Ìjẹ̀ṣà ni ẹ mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà ò ṣe nǹkan tẹ́ ẹ sọ pé ó ṣe ẹ̀yin nìyẹn o Ọlọ́run nìyẹn tó bàbá Ìjẹ̀ṣà ti jáde o according to information tá a gbọ́ yìí ó ti jáde kò wá tán bí ẹ ti lo gbogbo agbára yín but máa gbàgbé wípé ibi títẹ nìkan parí sí ibẹ̀ ń tẹlòmíì ti bẹ̀rẹ̀ o mọ̀rú connection tí bàbá Ìjẹ̀ṣà ti lọ ní ibi tó lọ yẹn o kọ́ ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà má lọ dàbí ìpadàbọ̀ Abíjà Ìyábọ̀ Òjó mo tún sọ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ Ìyábọ̀ Òjó ẹ bá mi share fídíò yìí kó dọ́dọ̀ ẹ̀ ìbẹ̀rẹ̀ ìjà lèèyàn rí o èèyàn ò kí mọ nǹkan tó máa parí ẹ o gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ Ìyábọ̀ Òjó mo tún sọ lẹ́ẹ̀kan sí ẹ bá mi share fídíò yìí kó dọ́dọ̀ Ìyábọ̀ Òjó ẹ bá mi táàgì Ìyábọ̀ Òjó àmọ̀ràn ni mo fún Ìyábọ̀ Òjó tẹ́ mọ̀ pé mo sọ lánàá mo ló lè sọ pé ẹnu mi ń rún o ó lè ní ẹwọ bóyá ń datọ́ lẹ́nu ó lè ní ẹwọ bí kò ṣe mọ̀ ọ̀rọ̀ sọ kò sí èébú tí kò lè bú mi o àyè wà fún àmọ́ tó bá ronú jinlẹ̀ kó má ju kékeré báyìí lọ nínú ọ̀rọ̀ tí mo sọ òun náà rí pé òótọ́ ni àyè sì wà fún ẹ o tètè gbégbèsè láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ṣé princess tí wọ́n rò pé ó ń sunkún yẹn ó kàn rò pé ó ń sunkún lásán ni ó mọ bí tó ti ronú dé ṣé o mọ ẹ̀rí ọkàn tó ń jẹ ó mọ àìlèsùn àìlèwo tó ti ń bá fà á Ọlọ́run ló mọ̀ tó fi di pé ó ń sunkún síta òun náà ti sùn sórí bẹ́ẹ̀dì báyìí á ti tàkàkà á ti rò lọ pé ǹjẹ́ gbèsè tèmi àti Ìyábọ̀ Òjó gbé yìí ǹjẹ́ kò ní lẹ́yìn ǹjẹ́ ó dáṣá
ṣé torí mi àti bàbá Ìjẹ̀ṣà jọ ní nǹkan pọ̀ kò wá fẹ́ mi mọ́ ó bìtírè mi gbogbo nǹkan tí mo ṣe fún ṣáyé ò ń ṣerú ẹ̀ ni ṣé tèmi làkọ́kọ́ ni ṣé òun gbà ti ro oríṣiríṣi nǹkan á ti think deeply before kó tó di pé ó ń sunkún bọ̀ torí pé wọ́n Ìyábọ̀ ó ti ṣàwọ̀ ọ̀dájú ò kí ẹ̀ ò tiẹ̀ send nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ jáde ó tún kí princess láyà tó show wípé o ready àti repent ìbá máa dà kó repent ìbá máa dà kó gbégbèsè láti tọrọ àforíjì lọ bàbá Ìjẹ̀ṣà ìyẹn tó bá jẹ́ wípé ẹ mọ̀ pé nǹkan tẹ́ ẹ sọ pé ó ṣe kò ṣe é bọ̀ tó bá jẹ́ pé ó ṣe lóòótọ́ let it be ká máa wojú judgement látọ̀dọ̀ Ọlọ́run bọ̀ tó bá yẹ pé kò ṣe é kí judgement Ọlọ́run tó dé ó bẹ́tà torí ẹ̀yin méjèèjì tẹ́ rán bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n yìí ẹ̀yin náà bímọ Ìyábọ̀ Òjó ó bímọ ọkùnrin ó bímọ obìnrin princess náà ó bímọ mi ò mọ gender àwọn ọmọ ẹ̀ kí lẹ rò kó máa ṣẹlẹ̀ sáwọn ọmọ tiyín náà èmi gbàládùá kó jẹ́ pé dáadáa ló ṣẹlẹ̀ sí wọn torí pé kí ni èmi ò máa ń fẹ́ kí Ọlọ́run bẹ ẹ̀ṣẹ̀ bàbá àbẹ́ṣẹ̀ ìyàwó lára ọmọ torí pé kí ni innocent làwọn ọmọ yẹn ìyá tó dá ẹ̀ṣẹ̀ bàbá tó dá ẹ̀ṣẹ̀ yẹn òun ni mo fẹ́ kọ́ lọ́hún fìyà jẹ tí n bá dá ẹ̀ṣẹ̀ kan mo máa ń bẹ lọ́hún má bẹ̀ wò lára ọmọ mi jẹ́ kí mi fún ara mi tí mo dá ẹ̀ṣẹ̀ yẹn kí n jì ẹ̀ṣẹ̀ yẹn tọmọ mi náà bá dá ẹ̀ṣẹ̀ títí ẹ̀ kóun náà fèsì consequence títí ẹ̀ torí ẹ̀ mo ṣe máa ń bá àwọn tó yẹ pé tó bá ń bá yàn kan jà wọ́n máa gbé ọmọ ara wọn ṣépè kíní yẹn máa ń dùn mí o mo ṣe máa ń bá wọn jà mo hate ẹ̀ tẹ́ bá ń bára yín jà ẹ fọmọ aside ṣe rí pé mo tún ń gbàládùá fún yín wípé gbogbo ìwà tẹ́ hù Ọlọ́run ò ní bẹ̀ṣẹ̀ wò lára ọmọ yín torí pé kí ni innocent làwọn ọmọ yẹn wọn ò mọ̀gbà tí ìyá wọn dáná ọ̀tẹ̀ yẹn wọn ò sí bẹ́ẹ̀ ìyá wọn tó dáná ọ̀tẹ̀ yẹn náà ni mo fẹ́ kó jẹ́ kẹ́ ẹ máa wá jìyà yẹn lèmi tún ṣe advice by Ìyábọ̀ Òjó ẹ gbégbèsè princess ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ẹ tàgì ẹ gbégbèsè especially ìwọ princess torí ìwọ ni ring leader ọ̀rọ̀ yìí gbégbèsè bó o ṣe ń sunkún yẹn ẹkún ò lè ràn tó wà lẹ́yìn gbégbèsè yan àwọn èèyàn má jẹ́ kójú tiẹ̀ yan àwọn èèyàn ẹ lọ tọrọ àforíjì lọ bàbá Ìjẹ̀ṣà kó tó late mo ń bọ̀ Ọlọ́run ni o kò yá lógún ọdún ẹni tẹ́ ẹ fẹ́ kó lọ ẹ̀wọ̀n kó má dè mọ́ òun ló ti dé yìí o kí lẹ̀yin rò pé the next àwọn Yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní àgékù ejò ó máa ń ṣo bí agbọ́n ni o Ọlọ́run nìkan ló mọ nǹkan tí bàbá Ìjẹ̀ṣà tó encounter nínú ibi tó lọ yẹn tó bá jẹ́ wípé àwọn bad squad ló lọ bá pàdé nínú ẹ̀wọ̀n yẹn Ìyábọ̀ ewu ń bẹ lóko lóńgẹ́ fún ẹ̀wọ̀n because àti rẹ́ni tó lọ sínú ẹ̀wọ̀n bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé connection tó nígbà tó jáde àwọn wò pé ṣé o lọ gbàgbára sí níbi tó lọ ni torí ibi tí wọ́n ń pè lẹ́wọ̀n yẹn oríṣiríṣi èèyàn ló wà ń bẹ̀ o oríṣiríṣi àwọn bad guy àwọn don oríṣiríṣi èèyàn òun ló wà ń bẹ̀ ẹ mọrú lesson tó ti lọ gbà ń bẹ̀ yẹn ẹ mọrú àwọn tó ti engage pẹ̀lú ń bẹ̀ yẹn Ìyábọ̀ Òjó princess ìbá bẹ́tà ká ẹ gbégbèsè gbogbo kí tó ń wò mí ẹ bá mi share fídíò yìí ẹ tàgì Ìyábọ̀ ẹ tàgì princess bóyá ọ̀rọ̀ tí mo sọ bí ẹni tó rí òpè yìí bóyá lè kàn án lọ́gbọ́n díẹ̀ bóyá wàá lè múlò ẹ bá mi share fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ subscribe sí Ọláìlé Global TV kẹ́tọ́ máa jẹ ìgbádùn ètò yìí lọ mo tún padà bọ̀ tí n bá tó rí ẹni information tó máa wúlò fún yín ire o.